Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. A kí yín káàbọ̀ sí orí ètò wa ní oore ọ̀fẹ́ fún ìyípadà. A gbàgbọ́ wípé àlàáfíà la bá gbogbo yín nílé. A fẹ́ bá wa sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa. Lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìyìn Jésù Kristi tá a rí nínú Bíbélì ní ọ̀nà bíi 4 tàbí 5. A rí ibi tí Jésù Kristi tó ti gbé oríyìn fún àwọn ènìyàn nínú Bíbélì nítorí ìgbàgbọ́ wọn. Orúkọ mi ni Pásítọ̀ Dàda Olúwagbémiga láti ìjọ Lighthouse Independent Bible Baptist Church tó wà ní Àbáyọ̀mí ní Ìwó Road. Àkókò ìsìn wa aago 10 láàárọ̀ ní ọjọ́ ìsinmi. Bákan a ṣe Sunday School. Bákan náà tí a bá ti parí Sunday School la bẹ̀rẹ̀ ìsìn. Kí aago 12 àbọ̀ tó lù a ó ti parí. Ìsìn wa ìrọ̀lẹ́ aago 5 sí 6 ni. Inú wa dùn tẹ́ bá lè bá wa jọ́sìn. Ẹ jẹ́ kí a lọ sínú Bíbélì láì fi àkókò ṣòfò. A ó kà nínú ìwé Mátíù orí 5. Mátíù orí 8. Ẹ jẹ́ ká ka ẹsẹ̀ 5 sí 13. Mátíù orí 8 ẹsẹ̀ 5 sí 13. Ó kà báyìí ó wípé, nígbà tí Jésù sì wọ Kápánámù, balógun ọ̀rún kan tọ̀ wá, ó ń bẹ̀ ẹ́. Ó sì wí fún un pé, Olúwa, ọmọ ọ̀dọ̀ mi dùbúlẹ̀ àrùn ẹ̀gbà ní ilé, ní ìrora púpọ̀. Ẹsẹ̀ 7 wípé, Jésù sì wí fún un pé, èmi ń bọ̀ wá mú un lára dá. Balógun ọ̀rún náà dáhùn ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ò bá fi wọ abẹ́ òrùlé mi. Ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Ẹsẹ̀ 9 kà ó wípé, ẹni tí ó wà lábẹ́ àṣẹ ṣáàlì èmi sì ní ọmọ ogun lẹ́yìn mi. Mò ń wí fún ẹnìkan pé lọ, a sì lọ, àti fún ẹnìkejì pé wá, a sì wá, àti fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe èyí, a sì ṣe èyí, a sì ṣe é. Ẹsẹ̀ 10 wá kà ó ní, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tó ń tọ̀ ọ́ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ ènìyàn Ísírẹ́lì. Mo sì wí fún yín, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìhà ìlà oòrùn àti ìhà ìwọ̀ oòrùn wá, wọ́n á sì bá Ábúráhámù àti Áísákì àti Jákọ́bù jókòó ní ilẹ̀ ọba ọ̀run. Ẹsẹ̀ 12 wípé, ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ ọba lè a ó sọ sínú òkùnkùn lóde, níbẹ̀ li ẹkún òun ìpayín keke yóò sì gbé wà. Ẹsẹ̀ tí ó parí wípé, Jésù sì wí fún balógun ọ̀rún náà pé, máa lọ, bí ìwọ bá sì ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. A sì mú ọmọ ọ̀dọ̀ rẹ̀ lára dá ní wákàtí kan náà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé Ọlọ́run lẹ̀yin ń ṣe. A dúpẹ́ wípé a tún lè kẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan sí nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé ọ̀rọ̀ yín yóò ràn wá lọ́wọ́ láti dàgbà sókè. A dúpẹ́ pé ẹ ó bá àwọn ènìyàn wa sọ̀rọ̀ nílé. Ẹ ó sì jẹ́ kí wọ́n rí òótọ́ tí ẹ fẹ́ fi hàn wọ́n lónìí láti inú ọ̀rọ̀ yín. A dúpẹ́ pé ẹ ó ṣe ju ìbéèrè wa lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé ohun tí a ó máa sọ̀rọ̀ lé lórí lónìí ó dá lórí arákùnrin tí a rí nínú Bíbélì
ó dá lórí Jésù àti arákùnrin kan nínú Bíbélì. A rí i wípé arákùnrin yìí ó tọ̀ Jésù wá, ó sì bẹ̀ lọ́pọ̀lọpọ̀ gidigidi. Kí ni ẹ̀bẹ̀ tó bẹ̀ Jésù? Ẹ̀bẹ̀ tó bẹ̀ Jésù ni wípé kó jọ kó wá sínú ilé òun. Ọmọ ọ̀dọ̀ òun ń ṣe àìsàn, kó wá ràn án lọ́wọ́. Kí ni tó ṣẹlẹ̀ sọ́mọ ọ̀dọ̀ rẹ̀? Bíbélì sọ fún wa wípé ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní àrùn ẹ̀gbà. Arákùnrin yìí balógun ni nílùú Ísírẹ́lì, ẹni tó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ ni, tí ó sọ fún wípé ó yá ìwọ lọ tí wọ́n ó lọ, ìwọ wá tí wọ́n ó wá. Ó tọ̀ Jésù wá gẹ́gẹ́ bí a ti kà. Nígbà tó tọ̀ Jésù dé, ó wí fún Jésù, ó wí pé ara ọmọ ọ̀dọ̀ mi ò yá, dákun ràn lọ́wọ́. Jésù wí pé màá wá láti wá ṣe ìrànlọ́wọ́ fún, láti wá wòsàn. Ṣùgbọ́n a rí pé arákùnrin yìí sọ wípé o ò nílò láti tẹ̀lé mi délé. Níbi tó gba Jésù gbọ́dé, ó wí fún Jésù, ó ní sọ ọ̀rọ̀ rẹ. Ọ̀rọ̀ kan péré ni ó sọ, mo sì mọ̀ pé ara ọmọ ọ̀dọ̀ mi ó yá. Jésù gbóríyìn fún gẹ́gẹ́ bí àkọlé ohun tí a fẹ́ rí lónìí, ọ̀rọ̀ ìyìn Jésù Kristi nínú Bíbélì. Jésù yìn gan nítorí pé ó nígbàgbọ́ nínú Jésù, wípé kó o tiẹ̀ wá sínú ilé ọ̀dọ̀ mi, sọ ọ̀rọ̀ kan lásán, ìrànlọ́wọ́ ó dé bọ́mọ mi, mo mọ̀ pé ọmọ ọ̀dọ̀ mi yóò rí ìwòsàn. Ṣé ẹ rí Jésù Kristi? Kò síbi tá ò ti lè pè é, kò síbi tí a wà tí ò ti gbóhùn wa. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ ó ní tá a bá sáré tètè, tá a bá dórí òkè, tàbí tó bá wà níbì kan tó bá lọ rí ẹnìkan, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nínú Bíbélì. Jésù ni ẹnìkan ṣoṣo tá a lè bá sọ̀rọ̀. Kò sì síbi tí ẹ̀dá alààyè wà tí ó ti pe Jésù tí ò lè gbọ́. Kò nílò wípé kó tiẹ̀ máa bá wa ká lọ nú ilé. Ọ̀rọ̀ rẹ̀ lásán, ìpè rẹ̀ lásán, ó lè ṣe iṣẹ́ ìyanu nínú ayé wa. Kánkán mo fẹ́ sọ nǹkan bíi 4 àbí 5 kí n tó parí ẹ̀kọ́ tòní. Ẹ jẹ́ kí a wo àwọn òótọ́ kọ̀ọ̀kan tá a lè rí nínú Bíbélì lónìí. Òótọ́ àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ rí, òun ni ìbéèrè tí arákùnrin yìí ṣe. Ìbéèrè tí arákùnrin yìí ṣe, tẹ́ ẹ bá ka ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 6. Ìbéèrè rẹ̀ náà ni pé ọmọ ọ̀dọ̀ mi ń ṣàìsàn, mo sì fẹ́ kó wá wòsàn. Ṣé rí lọ́pọ̀lọpọ̀ ìgbà táwa náà bá ń ṣe ìbéèrè lọ́jọ́ Ọlọ́run, ẹ jẹ́ kí ìbéèrè wa, ẹ jẹ́ kó máa ṣe gbòógì. Kákàn máa sá káàkiri tí ò ní kókó. Ìbéèrè àdúrà gbọ́dọ̀ ní kókó. Bó bá jẹ́ inú rírun ni, wá wo inú rírun mi. Tó bá jẹ́ orí fífọ́ ni, wá wo orí fífọ́ mi. Tó bá jẹ́ pé bàtà ni la ò ní, bá mi wá bàtà. Bó bá jẹ́ pé owó la ò ní lọ́wọ́, kó ká sọ wípé owó báyìí la nílò, iye báyìí ni. Ìbéèrè àdúrà gbọ́dọ̀ jẹ́ gbòógì. Kìí ṣe ká kàn sọ pé Olúwa wá bùkún mi. Ẹni tó bá sọ pé Olúwa wá bùkún mi, bóyá ó wá ń lọ lọ́nà, ẹnìkan pàdé rẹ̀, ó fún ní omi inú ọ̀rá tá à ń pè ní pure water. Ṣé ẹ mọ̀ pé bùkún náà ni? Ìdíre tó fi jẹ́ pé ìbéèrè àdúrà ó gbọ́dọ̀ ṣe gbòógì. A rí wípé ọkùnrin balógun Róòmù yìí, ó sọ ohun tó ń fẹ́. Ọmọ ọ̀dọ̀ òun, kí ló ṣe? Ó ló ní àrùn ẹ̀gbà. Ìbéèrè rẹ̀ gbòógì ni. Jésù sì dá lóhùn béèrè rẹ̀. Ohun ẹ̀kọ́ kejì tí mo fẹ́ kẹ́ ẹ rí, òun ni ìdáhùn tó rí gbà. Ìdáhùn tí ó rí gbà. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 7, láì sí ìfàálẹ̀ kankan, Jésù dá lóhùn. Lọ́gán ló sọ fún pé n ó tẹ̀lé ẹ lọ. Ṣé ẹ rí arákùnrin yìí? Balógun ni. Bó tilẹ̀ jẹ́ pé a ò fi hàn wá nínú Bíbélì bóyá ènìyàn burúkú ni àbí ènìyàn kan ni, ṣùgbọ́n ó dá wa lójú wípé ènìyàn tó dára ni ọkùnrin yìí lóòótọ́. Nítorí bí èèyàn bá tẹ̀lé mọ́ sá sókè sá sódò nítorí ọmọ ọ̀dọ̀ rẹ̀, a ti rí àwọn tó jẹ́ olórí tí wọn ò ní, kò sí ní tó kàn wọ́n nípa pé bóyá ọmọ ọ̀dọ̀ ṣàìsàn àbí nǹkan, ṣùgbọ́n a rí pé èèyàn tó dáa ni. Bó tilẹ̀ wá wù kíwà rẹ̀ ó ṣe rí, ẹni tó bá ti tọ̀ Jésù wá, ìlérí Jésù ni wípé òun ó gba ẹni náà, òun ò ní tánù. Jésù dáhùn àdúrà rẹ̀. Jésù gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀,
ó sì dá lóhùn lọ́gán wípé èmi ó tẹ̀lé ọ lọ sílé. Bó bá jẹ́ olórí míì ni, ṣé ẹ ti màsìkò tá a wà yìí, ẹ kọ̀wé wá ni. Ńgbà tẹ́ ẹ bá kọ̀wé wá, ẹ wá mú ìwé wá sọ́fíìsì. Tẹ́ ẹ bá dọ́fíìsì, ẹ jókòó wọ́n ṣẹ̀ ní kéèkàn yín, kèé tí ì kàn yín. Ṣùgbọ́n a rí pé Jésù kì í ṣe irú adarí bẹ́ẹ̀. Kò kí ń ṣe adarí bákan náà tí máa ń wòyàn wípé èlò ló ní lọ́wọ́. Ó dìde lọ́gán, ó sì sọ fún un pé èmi ń bọ̀ láti wá wo ìránṣẹ́ rẹ sàn. Ìdáhùn tó rí gbà ó ṣe pàtàkì, ó sì dùn mọ́ni nínú. Kí ni àwa náà lè kọ́ ń bẹ̀? Jẹ́ n sọ fún ọ wípé ó dáni lójú wípé tó bá mú ìṣòro rẹ lọ tọ̀ Jésù lọ, yóò dá ọ lóhùn. Ènìyàn lè sọ fún yàn pé n ò tí ì ráàyè. Ènìyàn lè sọ pé mo ní ìdíwọ́ kan. Ṣùgbọ́n jẹ́ n wí fún ọ pé Jésù ò ní ìdíwọ́ kankan. Ibikíbi tó bá wà, o lè kúnlẹ̀ kó béèrè ẹ̀bẹ̀ àdúrà. A sì rí wípé Jésù ó dá ọ lóhùn. Kí ni àwọn nǹkan míì tá lè nílò àdúrà lé lórí gan? Bóyá wọ́n fẹ́ gbàdúrà nípa ìgbàlà. Lọ́gán ní ìgbàlà. Ohun tí Bíbélì wí fún wa ni pé mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ló jẹ́. Sì mọ̀ wípé ò lè gbára rẹ là. Jésù nìkan ló kú lórí igi àgbélébù fún ẹ̀ṣẹ̀ wa. Jésù ní tó bá ti lè gbà òun lólùgbàlà rẹ, òun ó gbà ọ́ là. O lè ṣe irú àdúrà báyìí, Jésù ó gbà ọ́ là lọ́gán ni. Bákan náà ni bóyá àdúrà ti ẹni pé kí Ọlọ́run kó wẹ̀ ọ́ mọ́, yóò wẹ̀ ọ́ mọ́. N tó nílò láti ṣe náà ni pé kó béèrè láìnú rẹ, kó béèrè, yóò sì ṣe fún ọ. Bákan náà bóyá àdúrà tẹlòmíì ni bóyá ìtọ́nisọ́nà. Ọlọ́run ti ṣe tán láti tọ́ ọ sọ́nà. Ìwọ ni kó dijú rẹ kó bá Ọlọ́run sọ̀rọ̀. Tó o bá pe Kristi, yóò dá ọ lóhùn. A ti rí nínú Bíbélì wípé ó tiẹ̀ máa ń gbóríyìn fún àwa tá a bá lè gbàgbọ́ wípé tí mo bá bá sọ̀rọ̀, ó dá mi lójú wípé yóò gbọ́ àdúrà mi. A máa gbóríyìn. Irú nǹkan bẹ́ẹ̀ ni Jésù gan máa ń wá nínú Bíbélì. Èèyàn tó lè tọ̀ òun wá, tó lè sọ wípé nǹkan báyìí ni mo fẹ́. A máa wú Ọlọ́run wa lórí wípé a tiẹ̀ lè tọ̀ òun wá. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ a kì í gbàdúrà sí bàbá, èèyàn la máa ń lé káàkiri. Jẹ́ n tó sọ nǹkan kan fún ọ. O nílò ẹnìkan láti bọ́ ọ gbàdúrà. O nílò èèyàn láti bọ́ ọ gbàdúrà. Ìwọ gangan fún ara rẹ, o lè bá Ọlọ́run sọ̀rọ̀. O lè bá Jésù sọ̀rọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ sọ fún wa, ó ní ká wá pẹ̀lú ìgboyà. Ká wá sọ́dọ̀ Kristi, yóò sì gbọ́ àdúrà wa. Mi mọ̀ bóyá ìwọ náà wà nílé, bóyá tí ìwọ náà ń wá, òun ní pé bóyá wọn nìkan ti ń yọ ọ́ lẹ́nu, tàbí o wà nínú ìdè kan. Ọlọ́run lè tú ọ lẹ̀ pé Kristi yóò dá ọ lóhùn. Bóyá ti ẹni láti máa so èso, Ọlọ́run bẹ́ẹ̀ o lè pé. Bóyá ti ẹni kí ojú rẹ ó lè ṣí sí òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ tá a ti tàn jẹ. A ti rí ọ̀pọ̀lọpọ̀ tá a ti sọ pé tọ́ ọ̀bá débí báyìí, àdúrà rẹ ò lè gbà. Ilẹ̀ kọ́ ní gbàdúrà èèyàn. Àpáta gan ò gbàdúrà èèyàn. À ń lo orí àpáta ò gbàdúrà èèyàn. Orúkọ kan la fún wa nínú Bíbélì tí Bíbélì sọ pé ní orúkọ Jésù gbogbo orúnkún yóò wólẹ̀. Bákan náà nínú Bíbélì a sọ pé ní orúkọ Jésù la lè fi tọ̀ Ọlọ́run wá. Ìwọ náà lè pé, kò ní sọ pé òun ò mọ̀ ọ́ rí, a ó sì dá ọ lóhùn. Olúwa ó sì ràn ọ́ lọ́wọ́. Bákan náà bóyá ìṣẹ́gun lẹlòmíì ń béèrè fún, ìṣẹ́gun ń bẹ lọ́dọ̀ Jésù. Ìwọ náà lè gbàdúrà, Jésù ó sì ṣe kíni. Mo nígbàgbọ́ pé Jésù yóò gbọ́ àdúrà rẹ. Jẹ́ á tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wa tá à ń kọ́. Àkọ́kọ́, a ti rí kí ni ẹ̀bẹ̀ àdúrà tí arákùnrin mú wá tó fi tọ̀ Jésù wá. Ìbéèrè tí arákùnrin ṣe. Bákan náà a rí ìdáhùn tí ó rí gbà lọ́dọ̀ Jésù. Lọ́gán ni Jésù tẹ̀lé. Ohun ẹ̀kẹta tí mo fẹ́ sọ fún yín, tí mo fẹ́ ká wò, òun ni ìgbàgbọ́ tó fi hàn. Ìgbàgbọ́ tó fi hàn. Kí ni ìgbàgbọ́ tí ọkùnrin yìí fi hàn? Àkọ́kọ́, ó fi hàn wípé mi ò tọ́ kó wá sínú ilé mi. Kí èèyàn tó lè di ẹni ìgbàlà bákan náà, ó ń láti mọ̀ pé mi ò tọ́ láti gbára mi là. Mò ń lọ sínú ìjọsìn, mò ń dáadáa mẹ́wàá, mò ń ṣèkan, mi ò lè gbára mi là àfi tí Kristi bá gbà mí là. Irú ọkàn báyìí ni ọkùnrin yìí ní. Ó gbà wípé èmi ò yẹ kó délé mi. Sọ̀rọ̀, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. A rí i wípé ọkùnrin ní ìgbàgbọ́ tó kanjú, ìgbàgbọ́ tó lágbára, nítorí wípé ó gbàgbọ́ wípé ọ̀rọ̀ kan péré tí Jésù bá sọ yóò wo ọmọ òun sàn. Bákan náà mo fẹ́ sọ fún ọ wípé
ohun kan tá a tún lè kọ́ níbẹ̀ òun ni ìyìn tí arákùnrin yìí gbọ́. A yìn ín dáadáa nítorí Jésù sọ pé ní gbogbo ilẹ̀ Ísírẹ́lì a ò tí ì rí ẹni tó gbàgbọ́ bí arákùnrin. Ìdí tí gbàgbọ́ rẹ̀ ṣe pàtàkì jùlọ ni pé kì í ṣe ẹ̀yà Ísírẹ́lì lárákùnrin, ọmọ ogun ìjọ Róòmù ni. Róòmù dẹ̀rí ẹ̀yà tá ń kà ní ẹ̀yà àwọn tí a máa ń pè ní kèfèrí bí àwa náà ló ṣe rí. Ṣùgbọ́n kí kèfèrí, ẹni tá a lè sọ pé aláìgbàgbọ́ rárá tó tọ̀ Kristi wá tó sì gbàgbọ́ wípé ọ̀rọ̀ rẹ̀, bóyá ó ti gbọ́ lẹ́nu ẹnìkan, bóyá ẹnìkan ti sọ fún pé tọ̀ lọ, bóyá ẹnìkan ti bá a sọ̀rọ̀ wípé yóò gbọ́ ọ̀la, ṣùgbọ́n òun gangan ní ìgbàgbọ́ torí èyí ó gbọ́ oríyìn. Akọ àkọọ́lẹ̀ rẹ̀ títí láé ni ó sì máa wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ọkùnrin balógun yìí ó tọ̀ Kristi wá, ó béèrè fún ẹ̀bẹ̀ àdúrà fún arákùnrin òṣìṣẹ́ rẹ̀, a sì gbọ́ àdúrà rẹ̀. Oríyìn gan ló jẹ́. Bíbélì sọ pé Jésù ó kojú da àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ̀yin ṣe rí irú ìgbàgbọ́ báyìí kò sí láàrin yín. Irú ìgbàgbọ́ tọ́lọ́run ń wá láàrin yín. Ó ṣe ní láàánú wípé àwọn onígbàgbọ́ gan là gbọ́ Ọlọ́run gbọ́. A lè gbàgbọ́ àmọ́ sá káàkiri ni. Àmọ́ sọ pé a lè kọrin, èmi ó gbọ́ Ọlọ́run gbọ́, èmi ó ṣèkan, bàbá ń tọ́jú mi, ṣùgbọ́n tí wàhálà kékeré kan bá ti dé báyìí, ogun dé, a kì í lè gbàgbọ́ mọ́, a kì í lè súnmọ́, a kì í lè porúkọ rẹ̀ mọ́. Yóò wá di pé a mọ̀ sá káàkiri. Bí Jésù ń wá àwọ̀ náà kó wá, kó dúró, kó gbóríyìn fún, kó sọ pé mo gbà ọ́ gbọ́ nínú gbogbo ìṣòro mi, kò sí ohun tó lè ṣẹlẹ̀, mo gbà ọ́ gbọ́. Ẹ wo àpẹẹrẹ arákùnrin Jóòbù nínú Bíbélì. Ṣé bí ìṣòro lọ́tún ni, ìròyìn ibi, ìròyìn tọ̀hún, ìròyìn gbá gbogbo ẹ̀ ló ń wá tí ò da, àwọn ìròyìn burúkú. Kí ni arákùnrin ìwí ó ní? Èmi mo gbọ́ Ọlọ́run gbọ́ torí kò sí nǹkan kan tó lè ṣe òun tí ò ní kọ́kọ́ gba ipasẹ̀ Ọlọ́run wá. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ rẹ̀ láti gbàgbọ́. Ǹjẹ́ ìwọ náà gbàgbọ́? Ǹjẹ́ ìwọ náà mọ bí a ṣe ń béèrè? Ǹjẹ́ Kristi tiẹ̀ lè gbóríyìn fún ẹ lónìí wípé ó béèrè, ó fi ìgbàgbọ́ béèrè, nítorí pé àìdáhùn àdúrà kìí ṣe àkùdé lọ́dọ̀ Ọlọ́run. Àwa là kì í gba Ọlọ́run gbọ́ tó. Àwa là kì í nígbàgbọ́ tó wípé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Àwa la máa ń ronú wípé ǹjẹ́ kò àkùdé ẹ̀, ǹjẹ́ mo wá tó bí? Ìgbàgbọ́ wa sì lọ́lọ́run ń béèrè. Jẹ́ n tún padà sẹ́yìn díẹ̀ kí ó lè bá yé wa dáradára. Àkọ́kọ́, a rí ìdáhùn àbí ìbéèrè tí arákùnrin yìí ṣe. Ohun ẹ̀kejì tá a kọ́ òun ni pé a rí ìdáhùn tí ó rí gbà. Kristi dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Bákan náà nínú ẹ̀bẹ̀ àdúrà wa, àwa náà lè rí ìdáhùn. Ohun ẹ̀kẹta tá a rí kọ́ òun ni ìgbàgbọ́ tó fi hàn wípé má wulẹ̀ délé ọ̀dọ̀ mi gan, mo gbàgbọ́ débi pé tó bá sọ̀rọ̀ arákùnrin mi yóò rí ìwòsàn. Ohun ẹ̀kẹrin ni ìyìn tí ó gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Jẹ́ n wá sọ ohun tó parí fún ọ. Ohun ìparí ni ìyanu tí ó jẹ́rìí sí. Ó jẹ́rìí sí ìyanu náà. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 13, Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ ọ̀rọ̀ tó parí ńbẹ̀, ó ní a sì mú ọmọ ọ̀dọ̀ rẹ̀ lára dá ní wákàtí kan náà. Lọ́gán tí Jésù sọ ọ̀rọ̀ yẹn wípé ọmọ ọ̀dọ̀ rẹ̀ á ti mú un lára dá, ní wákàtí òun bẹ́ẹ̀ náà ló rí bẹ́ẹ̀. Arákùnrin ìdélé ó lọ wo ọmọ ọ̀dọ̀ rẹ̀, wọ́n sì sọ fún un pé wákàtí báyìí, ó sì rántí pé wákàtí tí Jésù sọ ọ̀rọ̀ gan lásìkò bẹ́ẹ̀ náà ló rí. Ó jẹ́rìí sí wípé agbára ń bẹ lọ́dọ̀ Kristi. Ó jẹ́rìí sí wípé bẹ́ẹ̀ ni bá a bá dọ́dọ̀ rẹ̀ yóò gbọ́ àdúrà wa. Ẹ wò mí lójú onígbàgbọ́. Èmi àti yín àpèrà wa ní ọmọ Ọlọ́run. Bàbá wa Ọlọ́run ni. Jésù Kristi ti kú fún wa. A ti di ọmọ rẹ̀. Èé ṣe tí àwa náà ò lè ní ìgboyà. Èé ṣe tí àwa náà ò lè dúró. Èé ṣe tí àwa náà ò lè tọ́ lọ láti sọ wípé mo gbàgbọ́ wípé ohun tí mo béèrè ìwọ Ọlọ́run ó ṣe. Kí ló dé tó fi ń ṣe iyèméjì? Kí ló dé tó fi ń dààmú káàkiri? O nílò láti gbàgbọ́. O nílò láti mọ̀ wípé Kristi máa ń dáhùn àdúrà. Nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ yìí a ti rí wípé kò sẹ́ni tí ò lè tọ̀ Jésù wá. Kò sì síbi tó ò ti lè bá Jésù sọ̀rọ̀. Kò nílò ibi kankan láti lọ. O ò nílò orí òkè Mọ́sáfẹ́jọ́. O ò nílò orí òkè kankan. Ohun tó o nílò náà ni pé kó o kúnlẹ̀ níbi tó o bá wà. Bíbélì tiẹ̀ fi yé wa wípé tí àwa ó bá gba àdúrà, ó ní ká wọ yẹ̀wù wa lọ. Jẹ́ kí yẹ̀wù rẹ ó jẹ́ ilé agbára rẹ.
jẹ́ kí ìyẹ̀wù rẹ ó jẹ́ ibi tó ti ń bá Ọlọ́run sọ̀rọ̀. Tí mo bá ń lọ ìrìn àjò, màá máa ṣe nǹkan kan kí n tó kúrò nílé. Tí mo bá ti jí, èmi àdúrà tèmi àkọ́kọ́, màá gbàdúrà lórí ìrìn àjò. Màá ṣe ohun gbogbo tí mo fẹ́ ṣe ká tó wá ṣe àpapọ̀ ìdílé, ká tó wá ṣe àdúrà àpapọ̀. Tí n bá jáde, ṣé ẹ mọ nǹkan tí máa ń ṣẹlẹ̀? Bí a bá wọnú ọkọ̀, ẹ mọ̀ pé àwọn kan ó wà wọ́n ní ẹjá gbàdúrà, ẹjá ṣe kinní kan, kìí yọ mí lẹ́nu. Mo ti bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ilé mi, inú yàrá mi, kọ́lọ́fín mi, ibi agbára ni. Bíbélì sì ní tó o bá gbàdúrà níbẹ̀, ó lóun ó ṣe kinní, òun ó dá ọ lóhùn níbo? Ní gbangba. So a rí arákùnrin yìí tó tọ̀ Jésù wá, tó sì bẹ̀bẹ̀ àdúrà, a sì rí i pé Jésù gbọ́ àdúrà rẹ̀. Ìwọ náà gbé àdúrà rẹ tọ̀ Jésù wá. Ìwọ náà bá Jésù sọ̀rọ̀. Mo máa ń sọ fáwọn ọmọ ìjọ mi ní Lighthouse, èmi kọ́ ni mo lè bá yín wòyàn sàn. N ò tiẹ̀ ní agbára lọ́wọ́ láti wo ẹnì kankan, jẹ́ mọ̀ bẹ́ẹ̀. Àwọn kan ó ní agbára tó fún àwa, agbára ká mọ bímọ yìí ni, agbára tó fún ẹnìkan, agbára kìnnìkan. Irọ́ ni gbogbo wọn ń pa. Jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ọ. Kò gbàgbára rẹ̀ fẹ́ nìkan kan láti gbà gẹ́gẹ́ bíi pé àmúlágbára rẹ̀ mi ní lọ́tọ̀. Irọ́ ni. Gbogbo wa pátá tá a bá pè fún agbára rẹ̀, dájúdájú yóò dá wa lóhùn. Kò sí ẹni tí ò sì lè lágbára Ọlọ́run, nítorí kí Bíbélì sọ fún wa pé Kristi ń gbénú wa. Àtọmọ ìjọ ni, àtagbálẹ̀ ìjọ ni, ewu tó bá wù kó ṣe nínú ìjọ, tó o bá ti jẹ́ ọmọ Ọlọ́run, tó o ti ní Kristi lólùgbàlà rẹ, Kristi ń gbénú rẹ, ìwọ náà lè pè, ó lè dáwọ́ náà lóhùn. O ò lè rí nínú Bíbélì níbi tá a ti kọ́ wípé àwọn kan wà, àwọn olórí ìjọ àbí àwa tá a jó níwàásù nìkan lọ́lọ́run dáhùn àdúrà wa. Ó fẹ́ dáhùn àdúrà tiẹ̀ náà, ó fẹ́ gbọ́rọ̀ rẹ. Ohun tí ìwọ nílò láti ṣe, ó ní kó kọ́kọ́ di ọmọ Ọlọ́run. Ó sì bí mi léèrè pé bó la ṣe ń ṣe. Jẹ́ n sọ fún ọ, à ń lọ chọ́ọ̀chì ò kí ń túmọ̀ sí pé èèyàn dọmọ Ọlọ́run. Òun gbálẹ̀, òun sàn dá mẹ́wàá hàn. Ọmọ Ọlọ́run yìí ṣe pé bóyá òbí mi gan onígbàgbọ́ ni, àìdọmọ Ọlọ́run báwọn. Bá a ṣe máa ń dọmọ Ọlọ́run ni pé àkọ́kọ́ ènìyàn láti mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ lòun jẹ́. Ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa nípasẹ̀ Ádámù, ẹni tá a bá ti bí nípasẹ̀ ọkùnrin àtobìnrin. Ohun ẹ̀kejì tó ní láti mọ̀, òun ni wípé a ò lè gbára wa là. Kò sí ohun tá a lè ṣe tá a lè fi gbára wa là. Ohun ẹ̀kẹta ni kí ìwọ fúnra rẹ̀ ó mọ̀ wípé Jésù nìkan ló lórí igi àgbélébù tó kú fún wa. Ṣé mọ̀ pé a máa ń sọ nǹkan kan wá ní kó fi ayé rẹ fún Jésù. Àìfayé ẹni fún Jésù nígbàlà. Jẹ́ tuntun sọ, èyàn fi ayé rẹ̀ fún Jésù nígbàlà. Jésù ò béèrè ayé rẹ̀. Nítorí rẹ̀ ni Jésù gangan ṣe fi ayé tiẹ̀ lọ sórí igi àgbélébù kí wo lè bá ní ìyè àìnípẹ̀kun. Ayé rẹ̀ ò ní nǹkan kan tí ó fún Jésù, ṣùgbọ́n ayé tirẹ̀ yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ìyè àìnípẹ̀kun, Bíbélì ní ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa, òun là ó gbàlà. Ìwọ náà lè dọmọ Ọlọ́run lónìí. Ibikíbi tí o bá ti ń wò mí, di ojú rẹ, bá Ọlọ́run sọ̀rọ̀, sọ fún un pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ kó gbà ọ́ là. Bó o bá sì ti gbàdúrà yẹn tán, jẹ́ n wí fún ọ, iye àwọn tó gbà ní Bíbélì wí ní a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Kì í ṣe iye àwọn tó fàyè wọn fún, iye àwọn tó gbà á, àwọn ni a di ọmọ Ọlọ́run. Ìwọ náà lè pè nígbàkigbà, yóò sì dá ọ lóhùn gẹ́gẹ́ bó ṣe dá arákùnrin yìí lóhùn. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà á sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí ní Anímọ́níyà ni o, tàbí ní Ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó Road, tàbí ní Ọlọ́run Dáàbá. Yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa wa, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 56 52 070 38 06 56 52 070 87 68 21 22 070 87 68 21 22 070 55 30 74 92. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti yín, ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run.
gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà, ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni, tó bá ti pe Jésù sínú ọkàn rẹ yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun, ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí, Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Nílé tiwa gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kò